gbogbo àwọn tí ayé wọn bàjẹ́ lónìí òbí ò tí ìwé kankan sí wọn o, ọlọ́run ló ń dá sẹ̀ríà fún wọn o, òbí gan náà tún bá sá kiri pé bí ò tiẹ̀ fún mi wọ́n sá pè lórúkọ wa náà ni àfi ń gba ìbí ò ṣe kò fún ẹ́ kí ni, ọlọ́run ò gbọ́, ọlọ́run ti ráìtì ánsà ẹni tí ò bá ti tọ́jú òbí ó ti kọ ánsà nǹkan tó máa rí. Kí gbogbo ayé ìkún sọpọ́tì ẹ lórí nǹkan pé kò sí nǹkan tó máa ṣe ẹ́, tó bí ẹ bá sọ ọ̀rọ̀ ẹyọ kan ààbọ̀ ọ̀rọ̀ tí nǹkan kọ́tà tó bá sọ wàláì tàláì ẹni tó máa wẹ̀ nínú ayé ní tí ma ó gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì sọ kí gbogbo ayé sọpọ́tì èèyàn ní o, àti babaláwo àtàfà ṣéhù àti kìíní àtòṣù àtàgé àti everybody wọ́n sọpọ́tì èèyàn kó bí èèyàn wá bí ní ẹni tó máa wo ó ṣọ̀wọ̀, àmọ́ gbogbo ayé nìdí ọ̀tá kó bí èèyàn dúró pé kò sí ìyàn tó máa ṣọmọ mí, kò sí nǹkan tó máa ṣe yàn. So wọ́n ìta ṣe lè tọ́jú òbí náà tó bá rẹ̀ tọ́jú ẹ̀ tó rò kó ń gbádùn láyé àtayé iná ni wà ti parẹ́, wà tó wá jí ìyà Ọlọ́run. Ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa o, ẹ má ká fi wọ́n rárẹ̀. Ọ̀rọ̀ tí ó dá bó ṣe lówó tó jọba tó jẹ́ gọ́ọ̀nà tó jẹ́ president pé kí ní respect màmá ẹ̀, bá wọn sọ̀rọ̀, respect àwọn òbí ẹ àtàwọn méjèèjì ni Ọlọ́run òye ẹyọ kọ̀ọ̀kan lẹ́ẹ̀bẹ̀. Tóbìnrin lè pọ̀ jù gbà mí, àmọ́ àwọn méjèèjì àti bàbá o àti màmá o, àwọn méjèèjì nìyàn gbọ́dọ̀ tọ́jú. Tí èèyàn bá ti fèèlì ń bẹ̀ yẹn bọ́nà ṣe tó yẹn tí ìwé èèyàn bá ti lè lọ fèèlì wàláì gbogbo nǹkan ẹ̀ máa ní kélẹ̀ ókè èèyàn orí ọ̀nà àwọn pẹ́rẹ́ntì ẹ̀ ó lóun sin Ọlọ́run ṣẹ́sìn lọ ni ẹ̀sìn Ọlọ́run. Ìwọ tó rẹ̀ bá àwọn òbí ẹ̀ ti kú orí àwọn òbí yẹn wọn sí láyé mọ́ wọn kì í gbàgbé wọn o, ọmọ àlè ẹ lórí kò rántí jọ́rùn bí ẹ̀ ti kú òun wọ́n wá tí wọ́n kú tẹ́lẹ̀ àwọn òbí wá kú kò rántí wọn mọ́, wọn kì í ṣe bẹ́ẹ̀ o lè fún wọn láṣọ mọ́, o lè róúnjẹ fún wọn mọ́, o lè kọ́lé fún wọn mọ́, o lè fún wọn lówó, wọn lè participate anything good nínú ayé ìmọ̀ torí wọ́n ti dòkú. Kí ni wàá máa ṣe fún wọn? Wàá máa rántí wọn pẹ̀lú àdúrà pé Ọlọ́run tó máa ń bẹ lọ́wọ́ ìkẹ́ bá mi ṣàlékún ìkẹ́ fáwọn òbí mi, tó máa ń bẹ lọ́wọ́ ìnira Ọlọ́run yọ wọ́n kúrò nínú ìnira kó fi wọ́n sínú ìkẹ́. Kì í ṣe pé bóyá ogun náwó sí wọn lórí bàbá ń bẹ láyé wọ́n ti kú ó tí o, ìwọ náà máa bẹ lọ́hùn ni, photocopy ni ìwọ tó pé ò tọ́jú àwọn òbí ẹ òun tọ́ ra ẹ ní ó mọ̀ tí tó fi sọ pé photocopy ni ṣùgbọ́n pé ọ̀nà máa tún bímọ àwọn ọmọ ẹ̀rọ ní rántí ẹ̀ wà tún kú wọn ní ṣe kúrò aláwọ̀ ẹ̀yọ̀ kan báyìí kí ní ẹ̀ ó rẹ̀ tó ìtì báyìí nǹkan tó bá ṣe fáwọn òbí ẹ̀ làwọn ọmọ á ṣe fún ẹ. Ẹ wò tó bàbá kan wọ́n ní bàbá ẹ̀ máa ń sọ pé á lóun kú òun ni máa fi parí ìsìn torí mú in continue in next week lórí ọ̀rọ̀ òbí yẹn. Bàbá yẹn máa purọ́ fún àwọn ọmọ ìlówó á lóun ti kú á lóun dákú, wọ́n sáré pa àwọn ọmọ ẹ̀ àwọn ẹni wọ́n tún sáré atúnjí wọ́n tún tọ́jú ẹ̀ atúnlò ń dákú atúnjí bàbá wá kú ìgbàdó wá tún kí lọ́wọ́ ṣe pípọ̀ ti dákú. Àwọn ọmọ tó wọ́n wò pé ewó tẹ́rì wà lábàbá ẹ̀ tí ó ti ń pọ̀ jù bá ti dákú náà wà lówó ń kó wà lówó dánù jàre ẹ ká lọ sọ bàbá sódò jàre wọ́n bá gbé bàbá ìbílú àti mọ̀ ní ìgbọ́dọ̀ bá ṣe fáwọn pẹ́rẹ́ǹtì ẹ ló máa gbà. Àwọn ọmọ bá gbé bàbá wọ́n bá dé bí odò wọ́n wá dúró báyìí ṣé ọwọ́ ìsàlẹ́mbì ní ká sọ bàbá yìí sí ni àbíkájẹ ẹ̀sọ́ sí ọwọ́ bí òkè ń bì bàbá kan dáhùn ní ìsàlẹ́mbì náà ní kẹ́ sọ mí sí torí bí tó ń sọ bàbá tòun náà sí nìyẹn. So mani hamila sọ́ọ̀lì hafali nafsi wà mọ́lẹ̀ àṣáha fàhàlẹ́yà wà mọ́ ọ̀rọ̀ búkà bí sọ̀lẹ̀ àmìlì habib. Nígbà tọ́lọ̀ ń sọ yẹn pé nǹkan tá a bá ṣe lágbà báwo ni tòbí ṣe fẹ́ rí ẹyọkùn ní dìlítì ń bẹ̀ ìwọ tó ti ṣe òbí ẹ lẹ́yìn tó ṣàbòsí màmá àti bàbá ẹ̀ lẹ́yìn ló máa sunkún kó ló máa bẹ lọ́hun ẹ̀rọ ẹ̀yọ̀ kan báyìí kò ní mójú kúrò ń bẹ̀ tọ́lọ́hun sọ wá tó pa á láṣẹ pé nǹkan tá bá ṣe nínú ayé lágbà nǹkan tá bá ṣe fáfá wa nǹkan tá bá ṣe fọ́gá wa nǹkan tá bá ṣe sáwọn mọ̀lẹ́bí wa nǹkan tá bá ṣe síyàwó wa tọ́lọ́hun tó bẹ́ẹ̀ yẹn ṣé tòbí lọ́wọ́ ló gbúdọ̀ lọ dí ìwọ tó ti ṣàbòsí fún màmá ẹ tó bá dẹ̀ ti kú ó dáràn tètè máa sunkún kó lọ máa bẹ̀ kó máa ṣàdúrà fún ó tọ́ mọ́ ń sọ fún ẹ o. Ayé òṣì ẹlòmíì ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló ti kàn sáárà ló ti kọ àgbákò
ẹni tó ṣerú wàhálà ẹ̀ wà gbójú pé kí ni ta ní apá ti pọ́ máa ṣe bẹ́ẹ̀ fún ẹ, ìyẹn gan ò ní rójú rí inú wàhálà tẹ́lómi wá ń sìn wàláhì tàláhì bó ṣe ń ṣe sáwọn pẹ́rẹ́ǹtì ẹni ṣébi táwọn àpáàdà ti rówó náà nìyẹn. Màmá ẹ̀ ló ń ṣe ẹ́ o, màmá ẹ̀ ló ń ṣe ẹ́ o, náà rẹ̀ ò gbà màmá náà gbọ́dọ̀ gba àpọ̀ lọ́wọ́ ó láìkẹ́ nìkan jẹ́ nìkan lọ, bàbá náà ó láìkẹ́ nìkan jẹ́ nìkan lọ, kò sí èyí tó kan ẹsẹ́ kò kan ẹ́ ibò ló bí ẹ tó bá jẹ́ kò sọ̀rọ̀ fi wọn àtọ́lọ́run lẹ̀ ìwọ tọ́lọ́run lórí ẹnìyẹn duty ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ mú kan last week 31 to 41 àbí 14 ayé alùpùpù náà ni àṣùkúrù lì wọ́n lè wá lè dé ìkà ilayya al-masir ọlọ́run ni ẹ dúpẹ́ fèmí ọlọ́run lẹ́yìn tẹ́ bá dúpẹ́ fèmí ọlọ́run ọba tán ẹ dúpẹ́ fáwọn òbí méjèèjì ó gẹ́tì ẹ̀ ọlọ́run ni ẹ dúpẹ́ fèmí ọlọ́run lẹ́yìn tẹ́ bá dúpẹ́ fèmí ọlọ́run tán ẹ dúpẹ́ fáwọn òbí méjèèjì ṣó ẹwù gbogbo ọ̀kan tó ń sọ ni ṣùgbọ́n àwa òbí wa àti sọ wọ́n di lúdò àti sọ wọ́n di nǹkan àrífín ẹ má ẹ̀ká máa ráwọn òbí wa fín o ẹ ká tọ́jú wọn lecture yẹn ṣe ń continue lọ òun láti tọ́jú wọn ní òun láti ṣe dáadáa sáwọn òbí ni o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ọlọ́njá ṣoríire o.